ṣe a máa introduce yín sí àwọn èèyàn àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run àti yọ̀ǹda Ànábì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa ọmọ baba Lágége lòun náà ó ti yé tí Ọlọ́run sì ní gbogbo orú nǹkan báyìí tó bá jọ mal Qur'an báyìí àwọn náà wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀ ó ti yé àti wá jẹ́ ká yóò àwọn náà ti máa wọ báyìí alfa wa Abdul Fattah Aribidesi ọgbọ́ àtàwòdí àbí àtàwòdí ẹ̀ ó ti yé àfáà náà ọmọ baba Lágége ni ọmọ baba Lágége ni àwọn ọmọ baba Lágége pọ̀ láwọn tí wọ́n ń jọ ma kéwú baba Lágége wọ́n pọ̀ níjó ní ẹ̀rí tí ọ̀rẹ́ mi Seiful Qadiriya ẹ̀rí wájú bàbá rẹ̀ authentic salati Seiful Kul ẹ̀rí wájú bàbá ọwọ́ nú lé bàbá tó bí lọ wọn bàbá family house rẹ̀ wọn bàbá mudirul markaz bàbá ọ̀tẹ́ wá lọ níjọ́ bàbá ọ̀tẹ́ ti dé markaz yìí ni lérí àwọn míì tí ń dàrú pé háì àwọn rò pé àwọn rò pọ̀ tẹ́ ti ọsọ lẹ́nu ni àkọsọ lẹ́nu iṣẹ́ bàbá tó àbáwọn náà ní ń jẹ́ kí ògo bàbá òun náà ní ń gbé kí albarka bàbá òun náà ní ń gbé kí albarka tí ń bẹ lára lé wọn òun lọ papọ̀ mẹ́yìn tí ń bẹ lára lé iṣẹ́ àdámà ilé àfàǹdá àti ilé iṣẹ́ kàádámù albarka ń rò pọ̀ mara wọn ni lọ́fà pé ọmọ ilé àfàǹdá kan tí ò ní déyàn Ọlọ́run ò ní dá ọmọ tí ò ní déyàn ò ní wálé àfàǹdá ò ní wábẹ́ èyí tó bá ti sọ̀kalẹ̀ ilé àfàǹdá yóò déyàn torí wípé ibi wọn á dájú ẹ̀kọ́ náà níbi ayé ni ó ti yé náà àwọn ọmọ bàbá ọ̀tẹ́ Seiful Qadiriya ọmọ kéwu ṣé Ádámà kọ́ ni bàbá ọ̀tẹ́ mudiru làfà àti ẹ̀ ọgbọ́ náà mọ̀ pé náà làfà àti ẹ̀ làfà àwọn tí wọ́n kéwu bàbá Lágége tòní tí wọ́n ti dèèyàn Qasim jẹ́ nǹka díẹ̀ níwọ̀n bá ọ̀dà àgbé bẹ́ẹ̀ láti rí Seiful Qadiriya yìí náà authentic salati àgbé mbẹ́ Nakibul Ashrafi olúọmọ salati Sirrul Ajdadi àgbé bẹ́ẹ̀ ọmọ kí o mudiru tó níní lódìdí àbáná fún wọn sàtì èso ọmọ kí o ṣe Adam ọgbọ́ akramakumullah kí mo kí wọ́n sọ ọmọ kí o ṣe Adam ọmọ kí o mudiru ni wọ́n Sheikh Adamu ń jẹ́ àfáàfá wọn ń sì ń jẹ́ bàbá àfá wọn bó jẹ́ ẹ pé Sheikh Adamu náà lọ́láyè tí wọ́n èké àmọ́ Sheikh Adamu lọ́kọ́ ibẹ̀ ni wọ́n bá kọ́ ni àbí. Dr. Ọláòtí Dr. Abdulrasheed Ọláòtí àdọ́kítọ́rù ní ìmánì lódìdí ọ sọ̀rọ̀ níwájú Dr. Ọláòtí ọ sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún kò ní mú ọ yóò ti gbárí àwọn òun ò sì máa mú bàbá náà máa mú mara yóò gbárí ni bàbá tò ní lọ́kọ̀ wọn kí o mudiru ni wọn lórí bàbá tò ní àwọn náà kí o ti dàfà mudiru ní sọ pé ẹ̀yin ti dàfà wọn ti kọ ìwọ ti dàfà ó ti yé báwọn Shehu Sataru Abẹ́òkúta ya Sataru bẹ́ẹ̀ ni Sataru Ọlọ́run tà nábì Shehu Sataru ni ẹ̀rí wípé òun ò tiẹ̀ wá ní kankan òun pé bọ́n bá wáyé ń gbọ́ ogóje bọ́n wáyé ń gbẹ́ ẹgbẹ̀fà alátàndá àbíbù náà ló tún kọ́ ń kéwú bẹ́ẹ̀ ló ti mọ̀ wípé mudiru lọ́kọ́ Shehu Sataru ń kéwú kìí ṣe Adamu lọ́kọ́ wọn ṣé Adamu ń jẹ́ bàbá àfa àwọn sì ń jẹ́ àfa àwọn. Sheikh Abdulhamid Atata mudiru lọ́kọ́ wọn Sheikh Abdulrazak Taganna mudiru lọ́kọ́ wọn. Afawa Abdulmumin Abdulmumin ọ̀kin ọmọ kéwú mudiru ni Masha Allah mudiru làfà wọn Afawa Haruna Rashid mudiru làfà wọn afa Mekudi Akatawi mudiru làfà wọn afa Khalili oni majesin afa Khalili majesin ọmọ kéwú Baba Lágége tòní ni mudiru làfà wọn
Hayakumullah. ẹ máa bá ń dákọ̀ àbáwa Agnanas ọmọ Dr. Agnanas ọmọ kéwù babalágége tòní ni Masha Allah. Dr. Akínwùmí Kátó wá sọ àwọn ọmọ náà lé gẹ́gẹ́. olóko babalágége tó wọn ọmọ kéwù babalágége tòní ni Yes. yasalunaka anil lórí ọmọ kéwù babalágége tòní ni ojúlówó ọmọ àbáláyé. àbáwa Adéwọ̀lú ọmọ kéwù babalágége tòní ni lódìdí. Sauti Arẹwà tẹ́ẹ̀rí tí ń kọrin kí n Sauti. tí ń kọrin ìsìláàmù ni tí ń sì ń kọ́ tí gbogbo ayé ń gbọ́ òun ọmọ kí àbáláyé pẹ̀lú mímọ̀ kéwù ń bẹ lára rẹ̀ kéwù babalágége tòní ń bẹ ń bi tí ń lò. Alfawa Abdulrahim Abdullah As-Salati. àbáwa Abdulrahim Al-Barisi ọmọ kéwù babalágége tòní ni àfáàwà Awwalu Solihina olówó lágbà ọ̀rẹ́ mi ni bàbá àgbà Nìkọ́lá Al-Ashrafi bàbá òun wà sí àgbà Nìkọ́lá ọmọ kéwù babalágége tòní ni bẹ́ẹ̀ ni sà. àfáàwà Kọmarudeen Ayélóyún ọmọ kéwù babalágége tòní ni Alfawa Sẹ́lúlà àfáàwà Sẹ́lúlà ọmọ kí babalágége tòní ni àfáàwà Bukhari tí ń jẹ́ ọmọ Amirul Jaysh Khalifa Amirul Jaysh bẹ́ẹ̀ ni babalágége tòní lọ́kọ Dr. Bube Dr. Bube Nakibul Ashrafi ọmọ kéwù babalágége tòní ni àfàdọ lọ́yà Arafa àti Nakibul Ashrafi ọmọ kéwù babalágége àfáàwà Kọmaru Suga ẹ̀wọ̀n gan Kọmaru Suga àfà ńláńlá àwọn ọmọ kí àbáláyé tó di kọ́ àwọn nù tààrà wọ́n pọ̀ o wọ́n wá pọ̀ lọ bẹ́ẹ̀ tí ara wọn kí lọ pé àbáwọ̀ àrífí Sheikh Musa àrífí ọmọ kéwù bàbá tòní ni bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ gbogbo àwọn àyùn babalágége tòní lọ́kọ̀ wọn òun àfa wọn bàbá ló fún wọn sáadá bàbá Sheikh Adamu ń jẹ́ àfa wọn bàbá kí lọ pé bàbá Alábòtó àfa àwọn Abdulhakim Alábòtó àti àfa Adam Alábòtó gbogbo àwọn yìí babalágége tòní ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tọ́ ẹ kí bàbá tòní ló bíúdì àwọn gbogbo wọn ẹwà kó wa àwọn ẹwọ ntọ́lọ̀ ń ṣe fún kálukú wọn lónìí àwọn jinko nù àwọn bàbá àwọn Adam Masoud Ọ̀yọ́ àti gbogbo àwọn tó wà ń Cairo Abibulayi Gbagba gbogbo wọn tí wọ́n ti dèèyàn àtọ́ àtọ́ àwa ti sàlẹ́yà yìí ọmọ kí babalágége tòní mi wọ́n ń jẹ́ ọmọ kéwù babalágodi ọgbọ́ èmi ń jẹ́ ọmọ kéwù babalágodi lọ́dà babalágége wọ́n ń jẹ́ ọmọ babalágége wọ́n á mú ọkọ̀ fámìlì bàbá òkè gan ni fi wọ́n ń jẹ́ ọmọ babalágége bàbá Mudiru Lágége tó ní àwọn làfáà tiwa náà ẹwà fáwọn Haruna Rasheed ẹyọ kan àwọn lásán kò tó kọ ọmọ wípé bàbá Mudiru bí Sheikh Adamu ti ṣe lójú ayé wọn tọ́já sí wípé bàbá yìí lọ 30 ọdún lérí iṣẹ́ tí gbogbo àwọn akéwù wọn ti dèèyàn káàkiri gbogbo ayé tí Mudiru náà ti wá rí bẹ́ẹ̀. Alhamdulillah. níbi confirmation Kùránì tí mo kọ pàdé àwọn afáwà ẹ̀fín mìíràn kóòtù ńjọ náà àtẹ̀yìn náà ń kọ́ lọ́wọ́ ẹni tó kọ̀ǹfàmù rẹ̀ ọ̀nà ni bàbá wa Haruna Rasheed pé Kùránì tẹ̀ ń kọ yìí o ẹ má gbé sí i. ọmọ kéwù babalágége ni wọn. lódìdí. àfa mo ti dákọ̀ àfa sẹ́lú lálẹ́ kan àfa bàbá wa Sheikh Jamal lókè Agodi òun ni wà sí àgbọ́yé bàbá wa Jim kọ́lọ̀ ń bá wa sàlékún dáadáa wọn. àwọn ni wọ́n jẹ́ kí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn ni wọ́n sọ̀rọ̀ ń rí. àwọn àgàfẹ́ jáde lé kéwú lọ́dún náà ṣé ó Jamal wá pé gbogbo wọn pé ẹ̀yin tẹ́ jáde dà wọ́n á jáde wọ́n á kún gbogbo wọn á kún wájú wọ́n ní tọ́ ní tí mo fẹ́ bí ni pé ẹ̀yin tí ẹ̀ ń jáde yìí tẹ́ gba sàádà yìí tálà fà yìí gan-an bàbá ṣéwù Jamal ní àwọn tọ́wà jáde pé ṣéwù Yahya wọ́n kálukú ṣéwù Yahya kí ni ṣéwù Jamal wí àbá ní ẹgọ̀ síra yín nílà káyì tá ń sọ fún yín pé ṣéwù Yahya tá ń ma ṣéwù Yahya nu gbogbo yìí ọ̀yà ṣéwù ọmọ elélu ọmọ ṣéwù ọmọ elélu ọmọ ṣéwù Yahya lọ́wọ́ kíláàsì inú látàlì kìámà tún wá kọ́ yín yàyí ṣéwù Jamalu ní máa gbọ́dọ̀ yà ní àwa làáfà yín ṣéwù Yahya ń jẹ́ àfà yín bó ti gbọ́dọ̀ nínú rẹ̀ náà gbé Sheikh Jamal àwọn Durarul Aqwal ẹnu wọn ní bẹ́ẹ̀. àkàrà nǹkan làkẹ́ tó sì lọ́rọ̀ yẹn sà gbogbo àwọn tẹ kálẹ̀ àtàwọn tá àtúntò náà ti kà yìí ẹ pass message fún wọn sà.
gbogbo àwọn tá a kálẹ̀ tí wọ́n ń jẹ́ ọmọ kéwú babalágége tòní. wọ́n gbọ́dọ̀ ní mẹ́sẹ̀jì. ṣé ara àwọn ṣé Abdulhamid Àtàtà àti ṣé Utaganna àwọn méjèèjì ni ẹ̀fọn kan àbí nǹkan kan ò gbọ́dọ̀ ta fírí níbi tí babalágége bá wà. wọ́n gbogbo tí yẹn fi wọ́n nǹkan ni wọ́n fi wọ́n ọba yẹ pé ti nákàlí ni wọ́n jà ṣé Abdulhamid Àtàtà àti ṣé Abdulrazak Utaganna àwọn yìí wọ́n inú àwọn jùnúdù babalágége nu pé ẹ̀fọn òun ní ń kọjá ká wọn ọba ajá sí wípé ti kéwù ni wọ́n bá tún wá ní oníkíní kan tákàdá kan lọ́wọ́ tí máa di nǹkan wọn ni sówó lóló ní òkè á tún wá fowó lálàsí ayé rẹ̀. bọ́ọ̀ tó wá mọ̀lẹ́ ha tọ ọmọ bí wọ́n ti halẹ̀ gbogbo ẹ̀ wọ́n mọ̀ alọ́mọ ti halẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọmọ kéwù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ èyí tẹ́mi fẹ́ advice wọn ni wípé bí sẹ́wù sàtàrù ti sẹ́wù gbogbo bí ọba dé láyé kò ní sọ̀rọ̀ ṣẹ́jú márùn àfi kọ́ dákọ̀ babalágége tòní ní sẹ́wù sàtàrù bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfa àtàdàkọ̀ wọn náà òun bàbá Nakibu Al-Ashrafi náà òun bá kan àsìkò tí Nakibu ó tún bu èpè jólẹ̀ yọ ya hàn àfàǹdá àánú ọ̀tọ̀ ọ̀fẹ́ kí mùdírù wọ́n fẹ́ dọ̀lẹ́ lórí òní yí ọ Nakibu Al-Ashrafi bí wọ́n ti ṣeun bí Saiful Qadiri àti ṣeun bí Aduna Rashidi ti ṣeun báwa náà ti ṣeun ta advice gbogbo ọmọ kéwú babalágége tòní ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ yìí pa àfa àti wa nù. ẹ padà lé. wọn kálukọ padà lé. òkè òkú ló kú oore. tọ́ra àwọn tí wọ́n lo àyàtú pẹ̀lú Sheikh Adamu tó ń jọ ọmọ kéwú ńgbà náà tí wọ́n ti dà àfa àgbà lónìí tí wọ́n jọ ọmọ kéwú ńgbà náà wọ́n jẹ́ gbogbo ayé ọmọ wípé Sheikh Adamu là fa wọn. ẹ̀yin náà jẹ́ gbogbo ayé ọmọ. ẹ padà sílé bàbá ọmọ ló lọ mọ. bó ti rí nu. Hayakumullah. mo lọ láti ọ̀dọ̀ àlùfáà wa Arìbídésí.